orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀kọ́ òmùwẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta. èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́. kásọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ̀ kúrò. olùkọ́ àgbà lónìí yẹn. gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí lókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó gbé ti gbọ́. olùkọ́ àgbà Laji Abbas Ọlọ́run ọba ló rán ẹ. ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú ó dọ̀wọ́ gbogbo wa. Ààrẹ Opitan ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ. asọ̀tàn gbáyé asọ̀tàn lóye kú. iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá. ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí èyí tó tọ́ sí ẹ. Ààrẹ Opitan àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ Opitan ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa. ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìgbó pátá ìgbó nà asọ̀tàn lóye ìwọ lọ́lọ́run fún. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀kọ́ òmùwẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́lá fojú rí o. ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. kò lè gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀ kárántí orísun wa. ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan òun ìtàn ní òròyìn gbogbo wọn. olùkọ́ àgbà Laji Abbas ikú kan ò ní ẹ̀ pa. olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀kọ́ òmùwẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta. Ààrẹ Opitan. mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ sì ti lè máa wò mí kedere. ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ètò gbogbo ìlú ètò ọmọdé ètò àgbà ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ Opitan ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas gbogbo àgbáyé pè ní olùkọ́ àgbà. àkọ́kọ́ àwọn mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi lè máa ṣe ọmọ aráyé lórí. bákan náà mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri ti ìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ̀tọ́ ṣe báyìí gangan ni ìtàn tẹ́ ẹ̀ ní tán ẹ̀yin gangan ni Ààrẹ Opitan ẹ̀yin gangan ni ìtàn Yorùbá tẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún wa pé bóò ni ìtàn àti àṣà wa bóò ni ò ṣe ní parẹ́ bóò ni àtọ́rìn wá bóò ni ò ṣe ní mọ bá wa sọ ìtàn wa bóò ni àwọn ọ̀tá ìlọsíwájú àwọn ọ̀tá Yorùbá àwọn ọ̀tá ọ̀tún òjire bóun ò sí ní ba ìtàn wa jẹ́. mo dúpẹ́ o mo mọ̀ lóore o fún àtìlẹ́yìn yín tẹ̀ ń fún mi káàkiri ti ìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa o ìtàn Yorùbá ni a pè ètò ìdí nìta fi ń kí wa kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá. ìtàn Yorùbá la pè ètò níbi tá a ti máa ń sọ àwọn ìtàn tó jẹ́ ojúlówó tí kì í ṣe àlọ́ tàbí àròsọ tàbí àpọ́npa
àwọn ìtàn tá a gbọ̀nyẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ kan tó di pé a gbé jáde fún aráyé rí. Báyìí bá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa, àwọn àkọ́kọ́ tá ìpọn ṣe ni pé ẹ máa bá wa fi ètò yìí, ẹ máa bá wa pín ètò yìí káàkiri tìbútòrò àgbáyé, ẹ máa bá wa pín káàkiri àgbáyé kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n bá lè jẹ àǹfààní ètò kan tó ṣe wípé fún gbogbo ọmọ Yorùbá ni. Àwa ìwádìí ìjìnlẹ̀ ilẹ̀ agbé ìtàn Yorùbá lé lórí tí kì í ṣe ìgbè tó ṣe pé a ṣe ìwádìí dáadáa tí a ní wo wípé bóyá ìtàn yìí o ọ̀tà báyìí tó ṣe ń sọ ìtàn gan. Fún àpèjúwe tí a bá gbàgbé níbi ọdún mélòó kan sẹ́yìn, ọ̀rọ̀ kan wáyé láàrin ilẹ̀ Ìbàdàn àti ilẹ̀ Ìwó nípa ọ̀rọ̀ ó ṣe ìlú Pápá, ìletò Pápá. Nígbà mo gba alága ìjọba ìbílẹ̀ Lágelúngbà náà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí èèmọ́ kábíyèsí Ológbùrò tí Ìbàdàn fi jẹ, mo gbà wọ́n lálejò, wọ́n kó ẹ̀rí wá rẹpẹtẹ. Mo rò pé mo wà ní eré power ní Ìbàdàn nígbà náà. Ohun tí mò ń sọ ọdún 2017 ni pé ọdún 6 sẹ́yìn. Nígbà tí mo ṣe ètò yìí, àwọn tí igun ti Ìwó, baálẹ̀ Ògbùrò tí Olúwo fi jẹ àti baálẹ̀ Pápá, ọba Ológbùrò, torí ọba ní kábíyèsí fi jẹ ní Ògbùrò, ẹ̀foríjìmí, ọba Ológbùrò tí Olúwo fi jẹ àti baálẹ̀ Pápá, wọ́n kàn sí mi, wọ́n láwọn náà fẹ́ wá káwọn wá sọ tẹnu àwọn. Ní ìgbà náà àwọn èèyàn tiẹ̀ pé wọ́n pé ẹ má lọ Ìbàdàn o, kọ́ má lọ di kínní. Baálẹ̀ Pápá ní èmi tí mò ń sọ̀rọ̀ Ìbàdàn ni ìyá mi, ọmọ Ìbàdàn ni ìyá mi tí mo sì máa gbolé ìyá mi nítorí pé ibi tí mo gbé dàgbà ni. Làwọn náà bá tún wá sí orí ètò, àwọn náà tún kó ẹ̀rí wá, wọ́n sọ̀rọ̀ ilẹ̀ tó kún rẹpẹtẹ. Lẹ́yìn ìgbà yẹn mo lọ bá bàbá mi kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó. Wọ́n ní kí wọ́n mú mi lọ síbi afárá tó ń bẹ ní orí odò ọba téèyàn gbàgbọ́ sí Ìwó, téèyàn sì gbàgbọ́ sí ọ̀nà Ìbàdàn padà. Àwọn igun Ìbàdàn sọ yí pé níbi afárá yìí wọ́n kọ́ sí apá kan yí pé Ìbàdàn ní ibi Ìwó ni. Àwọn igun Ìwó ní kò sí tọ́jọ́ o, kò sí tọ́jọ́ ń bẹ̀. Nígbà ọ̀rọ̀ rí báyìí mo bá bi bàbá mi Olúwo tilẹ̀ Ìwó bàbá Rọ̀ṣídì Adéwálé Àkànbí kábíyèsí bàbá. Olúwo ní pé kí wọ́n mú mi lọ kí n lọ wò ó bóyá ajẹ́pẹ́ tí àwọn ò rí ń bẹ̀, ajẹ́pẹ́ mi ni màá rí. A lọ, mo fẹsẹ̀ mi rìn, a lọ, èmi àtọmọ mi ojú tó lé náà kọ́lé ó tẹ̀lé wa lọ. A lọ, a sì ya gbogbo àwòrán, mo ya gbogbo àwòrán rẹ̀. A rí i pé kò sí tọ́jọ́ yí pé wọ́n kọ Ìwó sẹ́gbẹ́ kan, Ìbàdàn sí ẹ̀gbẹ́ kan. Èmi Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn, mo dé orí rédíò padà, mo sọ ọ́, mo ní kò sí tọ́jọ́ ń bẹ̀ o, èmi ṣèwádìí ẹ̀, tó bá sì dàbí irọ́ ẹ bá tó fẹ́ lọ wò kó tó lọ wò. Lẹ́yìn tó jẹ́ pé èmi fi ìtàn ṣe ègbè, ọ̀rọ̀ tí wọ́n ń fà ọ̀tọ̀, ilẹ̀ ẹnìkan débí, ilẹ̀ ẹnìkan débí, ìyún ọ̀nbẹ́lẹ̀, ṣùgbọ́n nípa ti ọ̀rọ̀ yìí pé nǹkan bẹ lórí afárá, ọmọ Ìbàdàn ní èmi kí n wá ròdòdó kí n wá padà dé pé lóòótọ́ ni àbí kinní kan. Ìdí nìyí tá a gbé ìtàn Yorùbá kalẹ̀ lé lórí òdodo ni. Tí ẹ bá ń wo àwòrán tí à ń wò lójú àgbàgbé wa tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi, ẹ rí pé èmi àti ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ọba Sàlíù Àkànmú Adétúnjì Ajé Ògúngúnnísọ̀, ọmọ alùsẹ̀kẹ̀rẹ̀ má lu tìṣẹ́. Ìgbà tí mo jẹ oyè Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní ọdún tó lọ, ní ọjọ́ 16 oṣù kínní ọdún tó lọ, ẹni bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn fi mí jẹ oyè Ààrẹ Òpìtàn. Pé mo jẹ oyè Ààrẹ Òpìtàn, àwòrán tí màá yà pẹ̀lú bàbá nu. Lẹ́yìn tó jẹ́ pé Ààrẹ Òpìtàn tí mo jẹ kì í ṣe àfẹnujẹ, olóyè ilẹ̀ Ìbàdàn ni mí, bàbá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ló fi mí joyè. Nítorí náà mo dá lẹ́nu o, mo gbó lẹ́nu, ọ̀rọ̀ dá lẹ́nu mi, mo sì mọ ìtàn, èmi gangan ní ìtàn, torí pé mi ni Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn. Lẹ́yìn èyí ni àwọn àjọ tó tún ga ní àgbáyé làwọn náà tó bá mi dé ní adé, tí wọ́n fún mi ní àmì ẹ̀yẹ pẹ̀lú gold medal, tí orúkọ mi sì wọ ìwé dé United Nations wípé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn òpìtàn ní àgbáyé, ọ̀kan pàtàkì ni ààrẹ Laji Abbas. Mo dúpẹ́ lọ́wọ́ Professor
Aremu Bashir, Professor Aremu Bashir, ọmọ ìlú Ìwó ni Professor Aremu Bashir. Èyí fẹ́ ká ẹsẹ̀ fẹ́fọ̀ kan ẹ ti ẹ lọ Google ẹ Professor Aremu Bashir. Ẹ worú àwọn tí wọ́n wá sojú àwọn tó wá gbé àmì ẹ̀yẹ fún mi. Ẹ mọ̀ pé a ní nǹkan tàbá sọ̀rọ̀ nípa kéèyàn ka ìwé, kì í ṣe pé mo kàn kàwé mo kàn lọ sí fásitì kọ́ là ń sọ o, èyí tí ń jẹ́ ìwé gangan. Ẹ Google orúkọ Professor Aremu Bashir, kẹ wá wò ó, kẹ wo orípa ẹ wà àwùjọ ibi táwa wà. Àwùjọ àwọn tó rí wọn pé àwọn ọ̀mọ̀ràn, àwọn ọ̀mọ̀wé, àwọn ọ̀jọ̀gbọ́n lágbàáyé. Irú àmì ẹ̀yẹ tí mo gbà nínú àwọn ọba tó ti gbà, bàbá wa Emir ìlú Ìlọrin ti gba àmì ẹ̀yẹ o. Sultan Sokoto ti gbà á, bàbá wo Olúbàdàn ilẹ̀ Ìbàdàn gbà á, àwọn ààrẹ, àwọn gómìnà, àwọn èèyàn tó láàmìlaka lágbàáyé ni wọ́n máa ń fún. Èmi sì ní sọ̀rọ̀sọ̀rọ̀ àkọ́kọ́ tí ó kọ́kọ́ gba àmì ẹ̀yẹ ní gbogbo tìbútòrò ilẹ̀ Yorùbá. Èmi sì ní òpìtà àkọ́kọ́ tí ó kọ́kọ́ gbà ní orílẹ̀-èdè Nàìjíríà pé nínú ìtàn pípa o lábẹ́lé o, èmi ni mo kọ́kọ́ gbà á. Ìdínà tó ṣe pé mo ti fi di òpìtà àgbáyé. Nítorí náà tí n bá sọ̀rọ̀ mo mọ tí mò ń sọ o. Àlàjẹ́ kọ́, ìnagijì kọ́ ẹjẹ́ kọ́, àbí oko àpèmọ́kọ́ ni Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn. Olóyè ilẹ̀ Ìbàdàn ni. Olúbàdàn ló fi mí joyè. Kí wá ní bàyí lẹ́rù, ẹ̀rù tán bàyí. Mo ta yín láyà, mo ní ẹ jáde wá tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ ẹ jẹ́ àjọ pàdé. Kí ló wá fa èpè? Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sẹ́ǹdì èpè, mo ń sẹ́ǹdì èébù, ní wọ́n bá ń sẹ́ǹdì èpè. Èpè lákà kì í pa àgbọ̀n yìí. Bí ṣẹ́gi bá ṣẹ́gi orí ara rẹ̀ ni ó fi rù ú. Tẹ̀bá láàmú ní ọ̀la là ń mú. Ẹnu báyìí lẹsẹ̀ fi ń pa ìkúrò ojú ọ̀nà. Alẹ́ nìkan kì í gbórí odó kó pètè odó. Ẹnìkan kì í gbórí ọlọ kó pètè ọlọ. Àìgbórí ìkòkò ká pètè ìkòkò. A kì í gbórí igi ká pètè igi. Ọmọdé yìí bá ń jí lóko nígbà àgbà oko ní ọmọ bá kùkùté. Tó bá di bí ìtàn èpè láì pàgbẹ́ yí èpè tó lè pa mí láéláé òtòrí sẹ́tọ́ lọ́wọ́ bá rán mi ni. Máa wọlé mo rí ọbẹ̀ bàbá mi tó dúró déédéé. Bàbá mi bá ń délé láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Bàbá ní Laji Abbas àwọn fi ọlọ́kàn balẹ̀ ìjọ tó bá ti yá. Tẹ́ bá ti láwọn fẹ́ pàdé rẹ̀, á gba ọ́ọ̀lù gbogbo ayé ní ọ̀bà wa dá sí. Ọ̀dà o, ẹ jẹ́ tó mú rọrùn fún yín. Ẹ má wàá pàdé mi nìbàdàn. Ẹ má wàá pàdé mi lẹ́kọ̀ọ́. Ẹ má wàá pàdé mi l'Ógbómọ̀ṣọ́. Ẹ má wàá pàdé mi níwò. Ẹ má wàá pàdé mi l'Ábẹ́òkúta. Àní ẹ má wàá s'Ádó Èkìtì. Àní ẹ má wàá sí Àkúrẹ́. Ẹ jẹ́ jọ pàdé l'Ógbómọ̀ṣọ́. Ìlọrin ló súnmọ́ Ògbómọ̀ṣọ́ jù. Láti Ìlọrin dé Ògbómọ̀ṣọ́ 30 ìṣẹ́jú péré, láàrin 20 ìṣẹ́jú sọ́gbọ̀n ìṣẹ́jú pẹ̀lú ọkọ̀ èyí ó ti dé Ògbómọ̀ṣọ́. Láti Ìbàdàn dé Ògbómọ̀ṣọ́ ó lé ní wákàtí kan dáadáa. Ẹ jẹ́ àjọ pàdé l'Ógbómọ̀ṣọ́ ká gba gbọ̀ngàn ńlá sí Ògbómọ̀ṣọ́. Kẹ́ ẹ má bàa dààmú púpọ̀, kẹ́ ẹ má bàa ní ìrìn tẹ́rìn àbí gbogbo jagajìgì ọkọ̀. Ọ̀nà sì dá láti Ògbómọ̀ṣọ́, ọ̀nà oníbejì ni dé Ìlọrin. Láti Ìlọrin dé Ògbómọ̀ṣọ́ sẹ́ ọ̀nà dá. Ẹ wá pàdé mi nílùú Ògbómọ̀ṣọ́. Tẹ́ ẹ bá ti ṣe tán, ìtẹ́ fi ń ṣépè tẹ́ fi ń gbé èmú. Ẹ jẹ́ ká gba ọ́ọ̀lù s'Ógbómọ̀ṣọ́. Ọjà mo ti ẹ̀ wá bínú Ààrẹ Òpìtàn. Èmi ò bùnìbùnì dáná tàn sí jù dáná tàn sí gbó. Ọbẹ̀ ẹja pàdé nílùú Ìlọrin, ẹ sọ mi tá a fẹ́ gba ọ́ọ̀lù sí nílọrin. Ọmọ ọ̀lẹ́nìkan láàyò ọ̀gbà ibi gbogbo ló gba alágbára àwa la ní lọ́rìn. Mo kí orí ẹ dúró mẹ́ dáadáa, olórí ọ̀dọ́ ti Ìdí Àpẹ́. Ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá. Ó kàn sí mi ọlọ́rẹ̀ Laji Abbas gbogbo Ìlọrin ní bẹ lẹ́yìn yín. Àwa ò gbàdúrà kí Ìlọrin ó bàjẹ́, Ìlọrin ò lè bàjẹ́. Torí wípé ìlú àfáà ní Ìlọrin, ìlú ìmọ̀ ní Ìlọrin. Àtàwọn aláàrọ̀ lè mí bínú sí, àwọn gan wọ́n fẹ́ ba Ìlọrin jẹ́. Jẹ́jẹ́ wa la jókòó tẹ bẹ̀rẹ̀ sí ní pàtàkì tàn. Ìlọrin ẹsẹ̀ lẹ́yìn ìbá, Ìlọrin ẹsẹ̀ lẹ́yìn ìbá.
ẹ bá ń bí pé sẹ́lẹ̀ Fúlàní ni sẹ́lẹ̀ Tápà ni sẹ́lẹ̀ Bàrùbá ni ẹkùn òsì Ọ̀yọ́ Aláàfin mọ̀ ni àní bàbá ayé tẹ̀ ń gbè ń gbà. ọ̀dà mo tún mú jáde lẹ́ẹ̀kan sí inú ń bí mi bàbá ayé tẹ̀ ń gbè ń jàre. Sàùdánà Sókótó lọ́kọ̀ Ahmadu Bello my life ní ojú ewé kẹẹ̀ẹ́dógún ìlọ́kọ̀ ń bẹ̀ gbàgàdà pé Aláàfin Ọ̀yọ́ ló ní Ìlọrin ilẹ̀ Yorùbá ní abẹ́ Aláàfin Ọ̀yọ́ ló wà. nígbà tóun èsì àfáà mùnáfìkì tí èsì àfáà mọ̀dàrú ṣé bàbá rẹ̀ mọ kí ó tó Sàùdánà àbọ̀ àbí torí bọ́n ti ní Sàùdánà mọ̀ ni àwọn ilé gangan ni kí àwọn ilé ní ìmọ̀ ó ní iye èèyàn tó wẹ̀ sí ìsìláàmù Sàùdánà Sókótó. àwọn kọtíra wọ́n sọ ọ̀rọ̀ wọ́n kàwé wọ́n lajú ọmọ Sókótó ni ọmọ Usman Danfodio ni ó sì sọ tí ń dòdòdò ọ̀rọ̀ pé Ìlọrin sáà ní ilẹ̀ Yorùbá ni. ọ̀dà o ẹ̀tún lẹ́ẹ̀gbà àtúmọ̀ ẹ̀rí wá pé bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilory bàbá pẹ̀lú ìmọ̀ ádámọ̀ kan ìmọ̀ kan àlẹ́ àfíríkì bàbá sọ̀rọ̀ ní gbogbo ilẹ̀ Áfíríkà gbé fún Adam aláyàtọ̀ bàbá wa Sheikh Adam kò sí méjì rẹ̀ o kò sí méjì rẹ̀ o lẹ́yìn ànábì ádámọ̀ tọ́lọ̀ ń kọ́kọ́ ròyìn pẹ̀lú ìmọ̀ tó fi mọ̀ ròyìn ẹnì kankan bí kò sí bàbá wa Sheikh Adam àfíríkì Al-Ilory ọmọ Yorùbá ní bàbá wa Sheikh Adam ọmọ Ọ̀yọ́ ni bàbá ńlá wọn ìyá wọn wá láti Benin Republic bàbá wa Sheikh Adam wá ṣe kínní kan tó jẹ́ ìmọ̀ bàbá làwọn ò lè fẹ́ Fúlàní níyàwó táyà àfáà lọ́ní bá ń dánwò ẹ̀ máa dánwò Yorùbá ní gbogbo ìyàwó bàbá wa Sheikh Adam ọ̀dọ̀ ẹ̀dúwèé tó jẹ́ Fúlàní nínú wọn Abẹ́òkúta bí Ìbàdàn bí Ìjẹ̀bú ni bàbá wa fẹ́ kó máa lò bẹ́ẹ̀. bàbá sọ nínú tírà àwọn yìí pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni inú bí Sùlù Gàmbàrí ojú ẹ̀ pẹ́ kókókókó ọba Sheikh Adam lérí àwọn àfáà mùnáfìkì Ìlọrin fi lọ́kàn balẹ̀ pé gúlégúlé Adam tiẹ̀ ti ń pọ̀ ju àwọn tẹ Adam rí bàbá wa Sheikh Adam ní àfitì ìbá ṣe pé Adam tọ́lọ̀ ń dání mí bàbá wa Sheikh Adam ní Sùlù èmi ní jẹmọ́sà rẹ Sùlù kú bàbá wa Adam lọ bẹ̀ wọ́n lọ́ba yìí kú bí àwọn bàbá rẹ̀ ṣe máa ń kú gbogbo wa la gbọ́ ńgbà náà kì í ṣe tọ́pẹ́. ìjẹ́ bínú sí ni wípé Sheikh Adam ṣe lè sọ ìtàn tó tọ́ báyìí wọ́n ṣe lè jẹ́wọ́ bí ìtàn ṣe rí kò ṣe ọ́sọ̀ ó tọ́ pé àníṣẹ́ bàbá yín Álímì àlọ́ bá àwọn àfáà nílọrin òkọ́lọ́ mẹ́sìn wọ̀lú Ìlọrin sẹ́ẹ̀ tí àbá sáwọn àfáà ń bẹ àwọn wọn tẹ́wọ́ gbà pé máa bọ̀ ara wa ni ọ́. ẹ ti gbàgbé pé ìtàn yìí iléeṣẹ́ ìwùsáàsì ní Sambo Ọ̀gáníjà ọlọ́run ọba o sáàsì ní Sambo gbóhùn lọ ẹlẹ́yìn là ọlọ́run ọba o mo gbọ́ ìṣọ̀kan sáàsì nígbà mo wà kékeré omi sì ń bọ́ lójú mi àwọn eléyìí tó lo súrátù Najim ọlọ́run ọba o Quran chapter 53 ní sáàsì ní Sambo fi ṣe wáàsí tí sáàsì ní Sambo ṣe kẹ́yìn ẹ ti gbàgbé pé ìtàn Ìlọrin ni kí lọ sọ tán o tọ́lá àfa Álímì ọ̀bá wa pẹ̀lú àìmọ̀ kan ẹ̀yin àfa ẹ múra sí i tèmi Farouk oníkìjì bàbá wa mufti Ìlọrin wọ́n sọ alimiskiri láì bàbá wa mufti Ìlọrin sọ ìpè tèmi tẹ́ ẹ pa sáàsì nílé lórí náà ló ó mú nǹkan tó wá pé ẹ tún lo dimension míì bí sáàsì ní bá ń ṣe wáàsí akíbàndírì bọlẹ̀ síbẹ̀ náà kọ́ ọ̀sọ̀tàn Ìlọrin ni wọ́n bá bínú o ọ̀yà o ìjọta àti wá ń sọ ẹ̀ wá pà wá náà o mo ti sọ lọ́dún tó lọ mo ti ń sọ tipẹ́tipẹ́ kìí sọdún mẹ́wàá ní ìta àti sọ sáà ti wá kú bí ẹni tọ́lọ́wọ̀n ọ̀pá ẹni kò lè pa àsìkò sáàsì ní Sambo ló tó ìtọ́lọ́ ní yọ̀ wá lò láyé ló lò tọ́lọ́ fi pè ọ́dọ̀. bákan náà bàbá wa Mustapha Sunusi Sùgbùlù bàbá tó nílé eke dárú dáwà ní ìlú Sọlọ mo kí ọ orí ẹ wà ń
bàbá mi Ṣéhù Ṣẹ̀yẹ ní United Kingdom bàbá kàn sí mi láàárọ̀ yìí wọ́n ṣàdúrà fún mi wọ́n ní Lájì àwọn ẹ̀sẹ̀ wá dán ọmọ dáadáa ni àwọn ti mọ̀ ọ́ ṣé ìgbàgbé pé mo gbé Agbábíàká street ní street bàbá ọba àwa òní Kàbírù Adélàjà Agbábíàká sọ̀lọ̀ ti sọ̀lọ̀ kábíyèsí o. Number 4 Agbábíàká street ni mo gbé ẹ bá ní mo parọ́ ẹbí Abdul l'Agbábíàká ẹ bá ní mo parọ́ ẹbí Quadri l'Agbábíàká ọmọ mi Nokia ń kọ́ èmi a máa ní Nokia làwọn èèyàn mọ̀ sí àmọ́ Sokoti lèmi ń pè é Kudus ni mò ń sọ ẹ bá ní mo parọ́ ẹbí Ládi Sàkárì Yáwù l'Agbábíàká kékeré pólíìsì ń kọ́ Tọ̀fíìkì ní l'Agbábíàká òdúlù mímì ẹ̀sà ìmọ̀ fólókò mo pẹ́ ní mo ṣe dáadáa o ẹ bá ní mo parọ́ ẹ bá ń bi bàbá Káúsárà ní Central Mosque Mushin àjùmọ̀ní là ń pè tẹ́lẹ̀ kí wọ́n tó wá sọ di mọ́sálásí gbogbogbò Mushin ẹ bá ní mo parọ́ ẹ bá mi bi lọ́ọ̀yà mi lọ́ọ̀yà Yáyá ẹ bá ní mo parọ́ ẹ bá ń bi ìmáàmù láti bí Mushin àbúrò bàbá wa Chief Imam Sulaiman ẹ bá ń bi bàbá wa Chief Imam gbogbo Mushin Alhaji Sulaiman òun ló Chief Imam lọ lórí gbogbo àfáà Mushin ẹ bá ní mo parọ́ o ó ní Mushin àjínà ni mí ó ní Mushin àjínà dòru bàbá yìí lọ́kọ́kọ́ rí mi bàbá wa Chief Imam Mushin bàbá pè mí sókè àjọ sọ̀rọ̀ bàbá máa béèrè tẹ̀lẹ́nu mi àwọn ọ̀dàmí lákẹ́jọ́ náà lọ́hùn ẹ bá mi dúpẹ́ o lọ́wọ́ bàbá mi Chief Imam gbogbo Mushin lápapọ̀ ẹ bá mi kí bàbá o wàrà fanáwó mọ̀kánà àlíyà àdúrà bàbá nu àdúrà náà sì gbàgbọ́ ní. Bàbá wa Mustapha Sùgbùlù abẹ́ rò pé mo ti gbàgbé ọ̀gbàgbé tí ìlíàmù tó mú yányányán ní Mọ́tàlá nílùú mọ̀ gbé fún bàbá wa yìí ní àwọn náà tó kọ tírà wọn tírà là ń pè ní ìwé ẹ lè pè ní búùkù àmọ́ lọ́dọ̀ àwa mùsùlùmí kìtáàb iná là ń pè ní tírà nígbà bá ti fi kéwú kọ tírà ní jẹ́ àwọn náà tó kọ́ bẹ̀ gbàgàdà pé Ìlọrin sẹ́ ilẹ̀ Yorùbá ni bóyá ẹ̀kọ́ àwọn fẹ́ tira ti yín wá àní ẹjẹ́ àjọ pàdé nílùú Ògbómọ̀ṣọ́ ẹ pè mí ká gba gbọ̀ngàn kí gbogbo tí ìrò tiẹ̀ tán lẹ̀ Ìlọrin ẹsẹ̀ ilẹ̀ Yorùbá bí Fúlàní lọ́ba nìlọrin ni gbókọ̀ Ìlọrin ní bá ń jẹ́ Ìlọrin gbókọ̀ Yorùbá ni gbókọ̀ Tápà ni kásì wá jọ sọ ìtàn ẹ kó gbogbo ẹ̀rí wá àti old map ẹ má gbàgbé àwọn professor of history àwọn ìwé táwọn òyìnbó kọ gbogbo ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ gbé fún alẹ́ mi gangan ní ìtàn wọ́n lo dáúlà lọ́wọ́ kí gbogbo apààlọ́ ẹ kó lè kí n bá wá ń sọ̀tàn tí n bá ti ṣèyàn ràn lórí ìtàn ẹ ní mẹ́tẹ́ ẹ fẹ́ kojú lọ dákẹ́dákẹ́ ọwọ́ adi wípé àrífín wá pọ̀ ẹ wá gbé kẹjáde bíi tòròmọ́gbè àrífín wá pọ̀ o Gàmbàrí fẹ́ sọ̀tàn Yorùbá àmọ́ ọ̀rọ̀ tọ́lọ́gbọ́n bá sọ ẹnu wèrè ni wọ́n ti ń gbọ́ ẹ̀yin abiyamọ ayé mo ti ń sọ fún yín láti ìjẹta ẹ kìlọ̀ fọmọ yín o torí táwọn abiyamọ ọ̀run bá bínú ẹ̀yin abiyamọ ayé ẹ̀ tí ìṣètọ́lẹ̀ fẹ́ lọ ọ̀run o láti lọ bẹ àwọn abiyamọ ọ̀run gbogbo nǹkan lẹ lè fi ṣeré ẹ má fi ìtàn Yorùbá ṣeré gbogbo nǹkan la lè gbà ẹ má àgbàgbàkúgbà ńlẹ̀ Yorùbá sọ pé baba wa ẹ̀mí ìlú Ìlọrin wọn èsè baba Ṣéhù ṣùgbọ́n pé Ìlọrin èsè lẹ̀ Yorùbá ilẹ̀ baba ta ni gbogbo òlú tó yí Ìlọrin ká ẹ bá mi wọ́n pé ta lónìí nígbà tí Ṣàwó bó ṣe pẹ́ tó ṣe yí pé nígbà tí Ládé ní àlọ́sà tí a lọ dúró síbẹ̀ ọ̀tọ̀ oníṣàwó lọ wọ́n gbà wípé àní Ìlọrin sẹ́ ilẹ̀ Yorùbá ni ẹ bá mi wọ́n ò ké sóbí tọ́lá Ṣàwó tí bá rẹ̀ ké sóbí bẹ́ẹ̀
ẹ bá ń bi wọ́n pé sáwọn Fúlàní ni àbí wọ́n bá plant òkè sóbí bẹ́ẹ̀ òkè tí wọ́n bùbùbù tí wọn ò lè bù tán gbé fún. àní ẹ jáde ẹ wá kò mí lójú ẹ wá kọ́ wa nítàn aláàmọ̀tàn ẹ wá là wá lóye ẹ já àmọ̀tà ló nìlọrin sẹ́yìn lẹ nìlọrin ni báwa la nìlọrin Yorùbá ló nìlọrin ni àbí Fúlàní ẹ jẹ́ kó kálukú ọjọ́ mú tàn wá àmọ́ ẹ bi bàbá yín léèrè káwa náà bi bàbá wa léèrè báwa la nìlọrin ni lẹ́yìn lẹ nìlọrin ni lábì bàbá wa léèrè. ìwọ wá ló wá fa èpè ìwọ ló wá fa èébú àti ẹ̀rù pé tá a bá sùn lánàá àní jí ni tá a bá wá jí lónìí ẹ bá lé Ọlọ́run ti pa tíra wa ti ṣiṣẹ́ kọ̀tán ẹ̀ẹ́dẹ́gbẹ̀ mú yányán láàrin wọn nù. mo rò pé olójú inú ó tiẹ̀ ríran èmi gangan ní ìtàn èmi táwọn ẹni Ọlọ́run ti rí èmi tẹ́ mú wọlé àṣẹ èmi tẹ́ mú wọlé ìmọ̀ èmi tẹ́ mú wọlé ọlá èmi tẹ́ mú wọlé èpò èmi gangan nílò ṣàgbọ̀n àṣàṣì tẹ́lẹ̀ fẹ́ sà sẹ́wà ṣàṣàṣà síbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ìdí yínú ọ̀ọ́bì gbogbo èrò yín ni yí pé àbá kú o kílẹ̀ ó tó mọ́ ìdámọ̀ Fúlàní bàbá yín ṣe tì ó yẹ kí wọ́n ti pa gbogbo ilẹ̀ Yorùbá rẹ́ ni ẹ ti gbàgbé ìyàtọ̀ jẹ yín lógun Òṣogbo ẹ jẹ́ ṣọ́ra yín abẹ́ ti gbàgbé ogun Jálumi àwọn ọmọ bàbá àwọn tọ́jú ogun Jálumi àná náà ni abẹ́ ti gbàgbé tọ́jú nítorí lógun Kírìjí. kò fa èébú kò fa ìjà àní ẹ jáde tẹ ẹ bá nítàn tó jẹ́ ojúlówó àní ẹ jájọ pàdé nílùú Ògbómọ̀ṣọ́ ká gba gbọ̀ngàn ńlá ẹ rí i pé kí ló di pé mo bínú lọ́dún tó lọ wọ́n ti mú dé Ògbómọ̀ṣọ́ wọ́n ti fẹ́ máa pa ìtàkìtàn Ẹgbẹ́mẹ̀sán lè ṣe ilẹ̀ Yorùbá Ẹgbẹ́mẹ̀sán lè ṣe ilẹ̀ Yorùbá o ilẹ̀ Yorùbá kọ́ l'Ògbómọ̀ṣọ́ tó tó wá di pé mo bínú tán mo tún jẹ́ wọ́n yé wọn ní tí wọ́n mọ̀ pé Ògbómọ̀ṣọ́ ọ̀tọ̀ ni kéèyàn kà nǹkan nínú tírà ọ̀tọ̀ ni kéèyàn ṣe ìwádìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tẹ̀ míì ń bẹ tó ṣe pé ìwé aláàlọ́ ni tí wọ́n bá ti gbé wá èmi á dá padà fún wọn mo ní kí ni ẹ̀rí nǹkan nígbà wọn ti ń sọ ti lọrin tá a dákẹ́ tá a ń wò wọ́n kí nǹkan má bàjẹ́ kí nǹkan má bàjẹ́ táwọn bàbá wọn mọ̀ nìkan kan náà sáà ní wá ẹ sáà fi wọ́n lẹ̀ wọ́n bá tún mú un l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n bá fi lè jẹ t'Ògbómọ̀ṣọ́ wọ́n bá tó l'Óṣogbo náà wọ́n o àwọn Fúlàní ló l'Óṣogbo wọ́n bá l'Íbàdàn tẹ̀ wọ́n àwọn Gàmbàrí ló l'Íbàdàn wọ́n bá lọ Èkó tẹ̀ wọ́n àwọn Tápà ló l'Èkó wọ́n bá pa wọ́n lẹ́nu mọ́ mo kìdí aláṣejù bomi mo jáyé gbogbo ayé orí wípé àṣọ òtí ẹ̀ nímọ̀ àṣẹ bó ṣe kéré mọ ní nídìí ìmọ̀. ó mú mi rántí ìgbà kan ní ìgbà tí wọ́n pa Attorney General of Federation kan olóyè Bọ́lá Ìgè ọmọ Ẹ̀sà Òkè ni olóyè Bọ́lá Ìgè ní ilẹ̀ Ìjẹ̀ṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àmọ́ lásìkò ìtànsọ nígbà tí ó fi di ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọ Ọ̀yọ́ àti Ọ̀ṣun wà papọ̀ nígbà náà ṣùgbọ́n ní abẹ́ àṣàkóso ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n kọ́kọ́ fi síbi ọ̀rọ̀ nǹkan àmúṣagbára iná gbogbo ẹ̀ nígbà ó yá wọ́n gbé lọ síbi tó ti lè wúlò torí pé agbẹjọ́rò ni wọ́n bá sọ di olódìlé agbára ẹ̀ka ìdájọ́ mú ṣùgbọ́n ṣàdédé la gbọ́ ẹ̀dá àsìmọ̀pọ̀ lọ́wọ́ nú nínú àwọn tó kópa Bọ́lá Ìgè lẹ́ńkọrin kì lónìí lẹ́ ń lùlù fún páwọn ni wọ́n lè ṣe ẹ̀ múra sí wọ́n bá pa Bọ́lá Ìgè Festus Keyamo ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ lórí ẹni tí wọ́n fura sí lọ́ba lọ bá Festus Keyamo mú sọ́dọ̀ gẹ́gẹ́ bí amòfin ó ń gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ó ń gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ó ń gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ibi tí mo fẹ́ lò rèé ọ̀rọ̀ wá bí ó wá dé gbangba òun kálukú wọn ń sọ̀rọ̀ gbélé yìí ọba wí kò yẹ kí Festus Keyamo ṣe ń tó ṣe bí tọ̀mọ́ ọba wí gbogbo èèyàn wá ń sọ
Festus Keyamo sọ̀rọ̀ nígbà ẹnìkan wá sọ̀rọ̀ iná nílò bẹ́flọ̀ rẹ̀ onímọ̀ tó ga lágbàáyé Professor Wọlé Ṣóyínká tó gba lọ́rẹ́ nínú ìmọ̀ literature òun náà bá sọ̀rọ̀ Festus Keyamo wá wò yí pé bówó bá tiẹ̀ fún gbogbo àwọn aláìmọ̀kan lésì ó yẹ kóun fún onímọ̀ lésì. Festus Keyamo ní pé dádì mo pẹ́ yín lé gidi gan o lọ́jà àgbà tí ń ṣe wàhẹ́ẹ̀kì mo mọ̀ kàwé yín kí n tó ṣe wàhẹ́ẹ̀kì àṣẹ ẹ̀ tí ẹ̀ mọ̀wé àṣọlódò nìyí abalajọ ẹ̀ ń dá sọ́rọ̀ òfin èyí tó ṣe pé literature ṣe ẹ ti yí bàbá ọdẹ ẹ lọ wo section báyìí ẹ lọ wo bí nínú òfẹsùn àwọn agbẹjọ́rò lọ́ba bẹ̀rẹ̀ sí ní kọ́ Wọlé Ṣóyínká lẹ́kọ̀ọ́ bàbá bá ṣe ìpè ọ̀rọ̀ òfin ṣòro dá sí o sí òfin ló lágbára jù ní tí wọ́n rò pé kò sófin tó tú ọ òfin tó tú ọ wà ní tí wọ́n rò pé kò sófin tó dì ọ òfin tó dì ọ wà bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí bí Professor Wọlé Ṣóyínká bó ṣe jẹ́ onímọ̀ tó ọ kàwé gbogbo orí funfun láti kékeré bó ṣe jó ní mímọ̀ tó nígbà odidi ọ̀rọ̀ òfin Keyamo kì í lọ yí pé bàbá kì í ṣe fíìdì yín ojúpọ̀nà tí yín bọ́ bẹ́ẹ̀ ni tó bá lọ jẹ́ àáfà yóò níbi ìmọ̀ tó ṣe pé Ọlọ́run ti kí ọ agbónáwù ní ọ mọ́ bẹ́ sáwọn oníbàlágà ìmọ̀ lọ rẹpẹtẹ ìmọ̀ pọ̀ rẹpẹtẹ ó lè mọ ìtẹ́lẹ̀ àwọn ilẹ̀ Lárúbáwá kódà kọ́ ọmọjú ọmọ ilẹ̀ Lárúbáwá lọ àmọ́ pàlẹ́ Yorùbá gbé fún ààrẹ Laji Abbas la gbé fún èmi náà kọ́ Ọlọ́run ọba ni èmi ò kokoríko onítàn tó dùn asọ̀tàn mọ́sọ̀tìṣẹ́ mo dúpẹ́ o ìtẹ́gbẹ̀mí bàbá mi Gbóyèga Làwálì ọmọ yẹn burú apájá àlù àṣejù bábá ojó ọbẹ̀ ọ̀mí ògún kò jẹ́ ń bọ níṣujẹ ìrẹ́fẹ̀lì bàbá òkè adú mẹ́tàlá ní Laji Abbas ìyá tó bá sọ ló bẹ́wù ẹ̀mọ́ yá níjọ́ bàbá mi pàdé mi bàbá mi ní Laji Abbas àdúrà tó mọ̀ ṣe ni pé Ọlọ́run má jẹ́ mọ̀ ṣe lásán mo gbé àdúrà yìí wò mo sì ń ṣe ní ìṣe lásán o ìtàn tí èsè ń tó fẹ́ sọ ìtàn tí wọ́n táwọn pé kí la fẹ́ rí ń bẹ̀ Ọlọ́run fi sẹ́ mi yè mí torí náà bọ́ ọba jó ní mímọ̀ mójútó ntọ́lọ́ ni ò mójútó tó bá di ibi ìtàn tó bá pàdé tí ó bí ọ ní tó ọ̀gbọ́n rí gbogbo ntọ́ ọmọ yọ parẹ́ mọ́ oníkùn ọ́ gbàgbé gbogbo ntọ́ ọmọ mo fi ń da yín lójú sẹ́ ẹ jẹ́ àjọ pàdé ìjọba bá wá jọ pàdé táwọn bá sojú èmi àti yín ẹ kó gbogbo tírà yín ẹ kó gbogbo òwe yín ẹ kó gbogbo ẹ̀rí yín rí fún yín láyè ẹ mú gbogbo ẹ̀rí yín wá láàrin wákàtí méjì ẹ fi sọ̀rọ̀ sí wákàtí mẹ́ta èmi Ààrẹ Òpìtàn wákàtí kan màá fi sọ̀rọ̀ orí ìdúró ni èsì ní mùwé kankan lọ́wọ́ ní tẹ́ ẹ bá kó lọ́wọ́ náà nímọ̀ ní ẹ síbi báyìí bẹ́ẹ̀ wù ẹ síbi báyìí bẹ́ẹ̀ wù. lẹ́yìn náà wàá fi àyè lẹ̀ kẹ́ wá béèrè fún wákàtí mẹ́ta gbáko kẹ́ ẹ bá lè mọ̀ pé Ọlọ́run fún ẹnìkan jẹ nìkan lọ àní ẹ má bú èébú kí ló fa èpè ẹ má bú èébú inú mi ẹbí èébú fi fóònù nọ́mbà mi pamọ́ fóònù nọ́mbà tí mo máa fi lẹ̀ bẹ́ẹ̀ pè mí bẹ́ẹ̀ sẹ́ndì mẹ́sẹ̀gì bẹ́ẹ̀ ṣe kíní WhatsApp lórí Telegram 08023687432 ó náà ni mò ń lò ìfipamọ́ ẹ bá pè mí ń gbé àmọ́ kò fẹ́ pé bí ìdáhùn ọ̀bá tán lẹ́nu ìbéèrè ò lè dìjà ìdáhùn bẹ lẹ́nu mi ìbéèrè tèmi ò lè dìjà ẹ béèrè ètò fojú òpó lẹ̀ ẹ̀yin èèyàn tó pè àní mo dé lódì mọ́lẹ̀ òkòkòríkò onítà tó dùn ìtẹ́jà àfìtẹ̀só ìmẹ́mọ́ ní ìtàn wúwo jorí lọ gbogbo àwọn tó tẹ́rí sí jọ sí mo ní ìtàn wúwo jorí lọ wọ́n ní kò wúwo wọ́n gbé ọwọ́ wọn lọ́rùn àwọn dà igbó ọ̀dájú lọ̀rọ̀ ọ̀tẹ̀ yìí àwa ti dé bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ kọ́ wọ̀ ọ́ igbó ọ̀dájú lọ̀rọ̀ ọ̀tẹ̀ yìí ẹ bá tó bẹ́ẹ̀ kọ́ bá láyà kó wọ̀ ọ́ mo
kí gbogbo ojúlówó ọmọ Yorùbá tí ń bẹ nílọrin, àwọn ọmọ ọkọ Yorùbá, mo sì kí gbogbo Fúlàní tí ń bẹ nílọrin, mo kí gbogbo Haúsá tí ń bẹ nílọrin, mo kí gbogbo Tápà tí ń bẹ nílọrin, mo kí gbogbo Bàrùbá tí ń bẹ nílọrin, mo kí gbogbo Haúsá tí ń bẹ nílọrin, mo kí gbogbo Gàmbàrí tí ń bẹ nílọrin. Ìlọrin ò ní bàjẹ́, àlàáfíà tá à ń lò níbàdàn, tá à ń lò lábẹ́òkúta, tá à ń lò káàkiri ilẹ̀ Yorùbá, ìlọràn wá nílọrin. Ìlọrin nìkan kọ́ ni ìlú àlàáfíà, kò sí ìlú tẹ́ ti fa wàhálà ńlẹ̀ Yorùbá, torí pé ìran Yorùbá kó èèyàn mọ́ra. Ọ̀yá o, ẹgbẹ́ akọ ìlú tí ò kó èèyàn mọ́ra nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n má pàtàkì tán, ẹ má sọ̀tàn tó lè dà lúrú. Ìlọrin Àfọ̀njá, àwọn bàbá wa sọ pé Ìlọrin gèrè álímì, àbínú. Ìjọ tí wọ́n ti gbé Ìlọrin Àfọ̀njá sì di àpẹ́ àwọn ọmọ Àfọ̀njá. Ṣé ẹ rí bàbá ẹni tó bẹ̀ kọ́ lọ owó olúlẹ̀ bí? Àbẹ́ bá fẹ́ jẹyàn rẹ̀ níṣu. Àbí tọ́tẹ́ ti sọ pé Ìlọrin gèrè álímì. Ìjẹ́rẹ́ nìkan tó bẹ̀ kọ́ lọ sọ pé rárá kò rí bẹ́ẹ̀. Àbẹ́ fẹ́fẹ́ tẹ́. Ṣùgbọ́n ká wá máa pa àlọ́ pé Ìlọrin èsè lẹ̀ Yorùbá, ẹ bá ń bí sẹ́lẹ̀ ìgbòmìnà ni. Aláàfin ló ní Ìlọrin, Aláàfin ló ní Ìlọrin, ìtàn Ìlọrin ò rújú, àmọ́ tó sọ lánàá dà, wọ́n pàpà kọ́rọ̀ wọn jẹ, wọ́n pàpà kọ́rọ̀ wọn jẹ, nígbà wọn mú wá ọ̀tọ̀ ní ìlú, ọ̀tọ̀ láàyè. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Ìlú òbí jẹ́ pé lọ́jọ́ gbèǹde àlìkìámọ̀, àwọn àfọwọ́pọ̀ nù náà, àwọn àfọwọ́pọ̀ nù náà. Ẹja fi ìbẹ̀rù Ọlọ́run sọ gbogbo tá a bá ń sọ, ká sì fi ìbẹ̀rù Ọlọ́run ṣe gbogbo tá a bá ṣe. Ọmọ àlè ọ̀rọ̀ ní tẹnu mi jáde. Ọmọ àlè ọ̀rọ̀ ìlọ̀rọ̀ tí ò lẹ́rìí, ìlọ̀rọ̀ téèyàn ò lè mẹ́rin rẹ̀ wá. Àníṣe tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀, tẹ́ ẹ bá mà pẹ́ lẹ́rìí yín. Ààrẹ Òpìtàn bínú tán, ẹjẹ́ àjọ pàdé nínú gbọ̀ngàn àgbà ọ̀lù ńlá sílùú Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ súnmọ́ Ìlọrin dáadáa, kí gbogbo ayé wa bá wa gbọ́. Gbogbo iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn ilé yóò wá, BBC ó wá, Àlìjàsírì ó wá, CNN ó wá dẹ́wò. Tí ìmọ̀ kankan kékeré lẹ pè ní gbé fún. Ìtàn ń bù mí, ìtàn ń bù mí, ìtàn ń bù mí. Lásìkò tí mò ń lo dáúlà lọ́wọ́ níbi ìtàn, má lọ bẹ́ sí o, má lọ bẹ́ sí o. Èmi tó ṣe wípé bí mo ṣe ń kàwé bí mo ń ṣèwádìí ni wọ́n ń nù mí níta lójú oorun. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ni wọ́n ń kó sí mi lórí. Ìdí nìyí tí mi fi pa àlọ́ àṣọ òtí ẹ̀ lójú, àṣọ òtí ẹ̀ ríran, ta lè mi tí wọ́n fi fún mi lóyè Ààrẹ Òpìtàn. Àwọn àgbàlagbà pọ̀ ń lù ú, àwọn ọ̀mọ̀wé pọ̀ ń lù ú, àwọn pòfẹ́sọ̀ pọ̀ ń lù ú, àwọn tó ṣe pé bàbá wọn jẹ́ fún mi, kí ló dé tó ṣe pé mi ni ó tọ́ sí. Mo kí ọ bàbá mi tọmọ rí àgbà Òpìtàn nílẹ̀ Ìbàdàn ni. Bàbá yìí ká tó rí mi, ó gbà pé òun pàdé nǹkan, ó gbà pé Laji Abbas Òpìtàn ni. Ó kú sojú ta ni ọmọ Balógun Ìbíkúnlé, olóyè Adéwálé Ìbíkúnlé níjọ́ náà lọ́hùn. A wà ní CCII, ibẹ̀ mo ti yọjú sí bàbá ìjọ náà lọ́hùn. Gbé fún. Ìtàn ń gùn mí, ìtàn ń gùn mí. Ẹni wọ́n jáde, wọ́n wá kò mí lójú. Àní sọ̀rọ̀ èébú, kì í sọ̀rọ̀ ọjà. Àní tàn ń gùn mí lórí ọ̀rọ̀ Ìlọrin, mo ti bínú tán o. Ẹyẹ pààlọ́ ẹsẹ̀ kùkú, ẹ jáde wá, inú mi kú dùn. Ẹni tẹ́ ẹ jáde, Yorùbá lẹ́ sọ lẹ́nu, Yorùbá lẹ́ fi sọ̀rọ̀, Yorùbá lẹ́ fi kí wa. Kì í sọ̀rọ̀ ọjà káàkiri àgbáyé. Ní dìbéètì tí máa wà, ìfọ̀rọ̀wérọ̀, àlùkùránì gan náà sọ nínú àlùkùránì gan pẹ̀lú ta'ala ila kalimati sawahin bainana wa bainakum. Ọlọ́run ní ẹ máa bọ̀, ẹ máa kọ̀wé yín bọ̀. Kúlíyà lálẹ́ kìtàbù, ẹ máa bọ̀, àtẹ̀yìn oníwèé, ẹ kọ̀wé yín wá, ẹ máa bọ̀ pẹ̀lú ẹ̀rí kájọ sọ àsọyépọ̀. Àlùkùránì gan faramọ́. Jàgídíjàgan lọ́lọ́run ọ̀fẹ́. Ìdí ni ìta fi láwọn comparative of religion. Wọ́n ń bẹ nínú àwọn tó jẹ́ Christian, wọ́n ń bẹ nínú àwọn tó jẹ́ Muslim.
bàbá mi mọ Bọ́lájí Akéwúkéwé ọ̀run re ìmọ́lẹ̀ òdodo Bọ́lájí Akéwúkéwé. Bàbá mi mọ́yẹ̀ nísàlẹ̀ àfáǹkọ́ kó tó wá kan Bínámínù alálàyé àbí àròpẹ́ mi ìmọ̀ tí mò ń sọ ni kó tó wá ka àwọn bàbá wa Dàwúdù Àmọ̀wá Alága àbí àròpẹ́ ìmọ̀ bàbá wa dé fún Abdulateef Adébọ̀wálé àṣìṣọ lójú rọ mọ́gàjí olódodo káàjọ́ kan là wá ń ṣe ànlá káàjọ́ kan là wá ń ṣe àbí àròpẹ́ ìmọ̀ Jamiu Adégúnwà àbí àròpẹ́ mi ìmọ̀ Yusuf náà pẹ̀lú Jamiu Adégúnwà Labaika the Christ comparative of religion mọ̀ bẹ́ẹ̀ àbí àròpẹ́ ìmọ̀ Ahmedida ní South Africa comparative of religion nìyẹn tọ́ba wá di bí ọ̀rọ̀ ìtàn àmọ́ ní tá à ń pè ní comparative of history ẹ jáde ta ni láti yẹjọ́ yìí ó tiẹ̀ ti yẹ kẹ́ ẹ wá kojú mi mo ní mi ò mí gbogbo Ìbàdàn mọ́ mi ìmílẹ̀ Yorùbá mọ́ mo ṣe tán mo fẹ́ mọ̀ mi ayé. àwọn àfáà tó ti kọ tírà nípa ilẹ̀ Yorùbá gbogbo wọn pátápátá ẹ̀kọ́ tírà wọn wá ìtẹ́ ìbámọ̀ àtúnrẹ̀ yín létí. gbé fún ìtàn ní jẹ́bẹ̀ alẹ́ mi gangan nìtàn Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ń lo dáúlà lọ́wọ́ ẹ sọ fún wọn pé aláàlọ́ kí wọ́n kó lé. bábàdàn ibi tó ti sojo rí èèwọ̀ ọmọ Ìbàdàn gbọ́dọ̀ sojo tí n bá sojo mo dójú ti bàbá wo Olúbàdàn tilẹ̀ Ìbàdàn nù mo dójú ti gbogbo orí adé mo dójú ti gbogbo ọmọ Yorùbá gbé fún. àní ẹ jáde èwo lọ̀rọ̀ èpè èwo lọ̀rọ̀ èébú tí ìtò pera yín tán ni ẹ pera yín ẹ f'oṣù mẹ́fà kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìtẹ́ ìwírì ìtẹ́ sọ̀nì ẹ bù sí wọn lẹ́nu tó bá ti dùjọ́ náà tẹ́ ẹ bá ti rẹjú mọ́ kò ní mọ tí ó wù ẹgbọ́n bọ̀ gbé fún. ẹ mọ̀ wípé tájà bá fẹ́ yín bọ́ ọmọ rẹ̀ ṣe é lóyà kù láwàní ò ṣeé fi wádé láíláì láwàní ò ṣeé fi wé adé ìṣẹ̀ǹbáyé kọjọra wọn alera aṣọ káfíwé láwàní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n adé àìradé ìṣẹ̀ǹbáyé níta èèwọ̀ gbé fún. Mùsùlùmí lèmi tí mò ń sọ̀rọ̀ ọmọ àfáà ni mí ìṣe nǹkan kan àwọn ọ̀ràn mi ò ṣe nǹkan kan nílẹ̀ Yorùbá rí kọjá ẹ̀sìn Islam ẹ̀sìn tiwa ni ilé ìmọ̀ láti bí mi ṣùgbọ́n tó bá dé bí ìrọ̀ràn mi ìfìràn mi báyẹn ṣeré ìfọ̀rọ̀ràn mi báyẹn ṣeré èèyàn lè máa kóràn mi mẹ́rẹ̀ kọ́wá nínú òní bí mi Yorùbá mọ̀ là ń pè gbé fún. àní ẹ jáde gbogbo àwọn ọmọ Yorùbá ń bẹ lẹ́yìn ìmísẹ́ ẹ̀yin kọ́lẹ́ gba ọ́ọ̀lù ẹ̀yin kọ́lẹ́ ẹ̀sẹ̀ lẹ́wọ́ rẹ̀ àwọn ọmọ Yorùbá ni bàbá mi Ọ̀túnba Mọ́sọ́bọ́lájí Abímbọ́lá Davis bàbá ẹ máa múra. ìyá mi gbogbo ẹ̀yin ìyá mi ẹ mọ̀jẹ̀ mọ̀ dárúkọ wọn gbogbo ẹ̀yin èèyàn mi káàkiri tìbútòrò àgbáyé ẹ jẹ́ wọ́n jáde owó ń bẹ táàbì gba ọ́ọ̀lù jíjẹ múmu ń bẹ àtúnjẹ àtúnmú ẹ̀rú báyìí kábàbí ìkànnì oúnjẹ fún yín àwọn èèyàn ṣàpàyàn gbé fún. bẹ́ẹ̀ni ọ̀bá lè jẹ́ àwọn ọ̀jẹ̀ nǹkan wa fúnra wa. ìfẹ́ láàfin bára wa ṣe ìtàn la fẹ́ sọ torí òní kọ́ torí ọ̀la ni. kò ṣẹlẹ̀ rí Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ti wá ta gbogbo yín láyà àní ẹ máa bọ̀ ẹ jẹ́ àjọ pàdé aláàṣẹ l'Íbàdàn àṣẹ l'Èkó àṣẹ l'Ògbómọ̀ṣọ́ ibi tó súnmọ́lé àṣẹ lé Abẹ́òkúta jàre Ògbómọ̀ṣọ́ láti ṣe ìlú Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun ibi tí a ti ń mu tí a ti ń jẹka tí a ti ń mú kọyangàn lé dẹ́kun. ẹ jẹ́ fojú òpó lẹ̀ ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ bá pè ẹ má bu èébú ẹ má bu wọn ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe tán láti ṣagbátẹrù ẹ má sì gbàgbé iṣẹ́ ń lọ lórí stúdíò ìtàn Yorùbá bá a ṣe sọ fún wa ojúṣe gbogbo ọmọ Yorùbá ni pé ká dá sí i
Studio yìí a gbé kalẹ̀ láti máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. Ìdí tá a fi gbé kalẹ̀ náà ní studio and library ni ká máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ gbogbo àwọn ìtàn oríṣiríṣi. Mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tó ṣe pé ẹ̀ ń wo àwọn library ní Amẹ́ríkà ní United Kingdom tẹ́ ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ṣọwọ́ sí mi. Irú ẹ̀ lèyí tí brọ́dà mi kan tó ṣe fún mi níjẹta. Mo mọ̀ lóore púpọ̀ mo mọ̀ lóore púpọ̀. Ẹ̀yin ọmọ Àfọ̀njá ẹ fọkàn balẹ̀ tí wọ́n bá ń dáná ọ̀rọ̀ àwọn ó sì máa koná òdodo. Òǹkẹ̀rọ tá pè sí tá fi dá sétò iná ní +234 +234 8023687432. ẹ lè pè sórí WhatsApp ẹ sì lè pè direct lórí +234 8023687432 iná lè fi bá wa dá sí ètò. Òǹkẹ̀rọ tí ẹ fi pè iná lè a ti sọ fún wa yẹn +234 8023687432. kìí ṣeré bẹ́ẹ̀ ni kìí ṣe ìjà. tẹ́ ẹ bá láyà ẹja pàdé l'Ógbómọ̀ṣọ́ àgbà ọ̀ọ̀lù tó tóbi dáadáa tí ó lè gba èèyàn púpọ̀ ńlá àgbà. má ṣe pé fíìdì náà láti pàdé. Ògbómọ̀ṣọ́ ní fíìdì tó fẹ̀ dáadáa tó lè gba gbogbo wa. Torí nígbà ní bóyá Ìbàdàn wọ́n lè ní àṣẹ kí lẹ fẹ́ kó ṣe ìbọ́mọ Ìbàdàn ní Ìbàdàn nílùú rẹ̀. Hello. Ààrẹ ẹkú ètò. Ọlọ́run ló lè tó rẹ̀. Ẹ̀ẹ́dẹ́sà ẹ̀rọ kan tí mi ò bá mú wá gẹ́gẹ́ bí àmọ̀ràn ò ní pé àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ gbogbo wa láti rí ìyàtọ̀ tó wà láàrin àlọ́ àti ìtàn. Gbogbo àwọn tẹ́ ẹ̀ ní sọ yìí wọ́n lè nímọ̀ nídìí ẹ̀sìn bọ̀ tọ́rọ̀ bá dọ̀rọ̀ ìtàn ṣé yẹ kẹ́yìn náà fẹ́ tó wà bá wọn máa pariwo. Ẹ ti sọ àwọn ìkójú òótọ́ ọ̀rọ̀ inú àwọn ètò a sì ti rí i so ẹ fi wọ́n lé àwọn ló dàbí ìgbà pé wọ́n pariwo tí omi wà lọ́mú bẹ́yìn fúnra ìtọ́ ẹgbẹ́ mi mélòó lẹ tí sọ tán nìkan ilẹ̀ Yorùbá. So gbogbo wa la mọ̀ ọ̀rọ̀ tí ò rújú ni àṣírí tí ò farasin ni pé ilẹ̀ Ìlọrin ilẹ̀ Yorùbá ni. So ẹni pé wọn ẹni pé kan wá síwájú iṣẹ́ rẹ̀ wípé wọ́n lè bá gbogbo bẹ́ẹ̀ sí pé wọ́n lè dá inú. Ebi ọmọ pé wọ́n yọ̀ lẹ́ tó bá bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń mú yé. Wọ́n mórí nù bí ìjàpá. Ẹ̀gbọ́n ìrù ọmọ yáyá kàbà ní tí ó ní ká yáyá kàbà ní ẹ̀kọ́ máa sọ̀rọ̀ kí ó ti fẹnu ọ̀pọ̀lọpọ̀ gbà tó jẹ́ pàpọ̀ èèyàn náà lọ tún bá jẹ̀ lọ́pàá bẹ̀. So kì í sọ̀rọ̀ pẹ̀lú kéèyàn wá máa tàbí ẹni gbàgbà ọtí. Nítorí ẹ já mi lọ́rọ̀ wọn. Ẹ já mi lọ́rọ̀ wọn. Ẹ ṣé gan ni. Wọ́n ní ká fi wọ́n lẹ̀ tí wọn ò bá jáde. Ẹ báyìí ni àwa náà mọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn mọ̀ pé wọn ò ní jáde ṣùgbọ́n torí òní kọ́ torí ọ̀la ni torí ijọ́ tí wọ́n bá tó sọrú ẹ̀ pé nígbà Àfà Òpìtàn ní Ààrẹ Òpìtàn tó ní kẹ́ ẹ jáde bẹ́ẹ̀ ni kìí ṣe pé àmọ́ tá à ń ṣe a fẹ́ kí gbogbo ayé ọmọ bímọ àwọn ṣe mọ ni tó bá dọ̀rọ̀ ọ̀tàn ilẹ̀ Yorùbá a fẹ́ kí wọ́n gbogbo ayé ọmọ pé wọn ò lẹ́rìí ìlà fi ń pè mọ́ pé kí wọ́n jáde kìí ṣe pé àmọ́ tá à ń ṣe òǹkà lọ́tà fi pè náà ní 08023687432 ìtàn Yorùbá la pé ètò ẹ̀gbọ́n kílẹ̀ ro ti yín kí wọ́n jáde wá lórí ọ̀rọ̀ ìtàn Ìlọrin a ti mú ẹ̀rí wá ẹ rí i pé jẹ́jẹ́ mi ni mo kú jókòó tí wọ́n tọ́ wa ń gbà náà bàbá mi ti pè wọlé bàbá mi ti pè. Hello, Ààrẹ Laji Abbas. Ẹ kú déédé àsìkò yìí o. Ọmọ kan tuntun bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Bàbá mi bá ń dákọ̀ ìfúgba àwọn èèyàn tó ń gbọ́ wa. Ẹ tí mo ti bá mi délé láti Amẹ́ríkà. Ẹ ṣé gan ni o. Ọ̀rọ̀ ọ̀rọ̀ kan Ìlọrin o. Kò sí tó rújú ń bá ìlú Ìlọrin. Kò sí bẹ́ẹ̀ sí lè sọ yìí yọ àjálẹ̀ gbogbo ẹni tó bá pìtàn lùtọ̀ ní tó bá gbà wọ́n pa kí wọ́n sọ fún wa bóun ní ta ògùn bọ́ kí ni wọ́n ṣe níta ògùn bọ́ nílùú Ìlọrin. Ìta ògùn bọ́ àwọn ológun nù. Bẹ́ẹ̀ àwọn ológun nù tẹ́ni Sókótó ni wọ́n ti ń bọ̀gùn. Fúlàní ìbọ̀gùn. Ọlọ́jẹ̀ ńkọ́. Àwọn eléégún nù.
àwọn eléégún nù kí n rọra mo bá wọn sẹ́ẹ̀rí gẹ́gẹ́ bí ẹ kọ́kọ́kọ́ ẹ ti ta wọn lọ́fà ní ìsìnkú ọmọ àdìgbò ẹni wọ́n bá wá láyà ilé ńlá ẹni wọ́n bá láyà nù wọn tó wọ́n ọ̀rọ̀ tẹ̀lé nìyẹn yorùbá náà sí àtẹ̀sẹ̀ máa wá ìwé kan kiri yorùbá tó lè lọ ni gọọmenti mẹ́rìndínlẹ́ tí méjìlá nù rẹ̀ kọjá yorùbá tí wọ́n jẹ́ ti fúlà tí wọ́n sì ń sọ lẹ́nu èdè yorùbá bọ́ọ̀lù sì wá jẹ́ ti fúlà. àwọn mẹ́rin tó kù èsè fúlàní lónìí bí àwọn bàrùbá àwọn tápà ní kì í ṣe pé fúlàní lónìí mẹ́rin tó kù gan ẹ mọ̀ táwọn bàrùbá apá kan bàrùbá bá ìpínlẹ̀ Kwara lọ apá kan bàrùbá ọba Niger lọ àwọn kan bá bẹ̀rẹ̀ republic lọ mẹ́ta la sáwọn ìbàrùbá sí. nítorí náà ẹnu ni ẹ mọ̀ pé iléṣà bàrùbá náà ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́. nítorí náà ẹ máa ń kọrin kẹ wọn kí àtàbà. ojú òpó ń ṣe bákan. wọ́n lẹ̀ ń bẹ̀ nígbà wọn bá tó dá yín lóhùn káwá jọ bọ́ sí gbàgbà ẹ̀tọ́ bẹ́ẹ̀ ọ̀pá bá bí ń ṣe o. ẹ ṣe pọ̀. iná nìyẹn ẹ ń bá mọ̀ pé òun fẹ́ ẹ jáde sí gbangba ẹ já àjọ sọ̀tàn òǹkẹ̀rọ tẹ́ pè sí ẹ màá rọ̀ a lè máa pè direct ọ̀dà pé òjò ti ń rọ̀ níta bí mo ṣe ń wò ó òjò ń rọ̀ níta torí pé nukulu tá a wà á kàn máa gbọ́ díẹ̀ ni òjò ń rọ̀ lọ́wọ́ níta ojú òpó wọn ò tọ́ dáadáa ìlọ́fà tó ṣe pé WhatsApp call yẹn fi ń bírèkì báyẹn ẹ pè sórí 08023687432 bákan náà bí mo ṣe ń sọ Yorùbá elódélẹ̀ ìlà fi máa ń palẹ̀ mọ́ dọ̀la gbogbo wa lọ́kàn à ń pariwo lórí stúdíò tan Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ṣe ìwádìí tá à ń ṣe ẹ jẹ́ káwa náà bá wa dá sí ẹ pè mí lórí WhatsApp ẹ kàn sí wa lórí 08023687432. ẹ̀gbọ́n wọ́n lẹ̀ láyà wọ́n lẹ̀ lè jáde wọ́n lẹ̀ kàn lè máa fèpè ránṣẹ́ wọ́n lẹ̀ lè máa fèébú ránṣẹ́ wọ́n lẹ̀ lè jáde. wọ́n á rán gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ bá ń kọ́mẹ́ǹtì tẹ́ bá ń bú èébú tẹ́ bá ń ṣépè ẹ máa wò wọ́n rán ẹ máa wòrán ajá inú ìwé ni wọ́n kàn ń gbó ni wọn ò lè bu ni jẹ. ẹ lè rí ẹ tó lẹ́kọ̀ọ́ ẹ kọ́ wa máa ṣépè kọ́ máa bú èébú wọ́n béèrè pé kí lorúkọ rẹ kò ní í dán fún yín ó sì á papọ̀ orúkọ rẹ la béèrè èwo tèébú èwo ń tèpè. lẹ́yìn ilẹ̀ nílọrin èsè ilẹ̀ Yorùbá adẹ̀ nílọrin ilẹ̀ Yorùbá ni nígbà yìí nílọrin èsè ilẹ̀ Yorùbá èmi ò kèpè mọ́lẹ̀ mi ò kéébú mọ́lẹ̀ mo ní ẹ jáde wá ẹ wá pàdé mi ni kájọ sọ ò kọyànjú. ẹ mọ̀ pé kò sí kékeré ọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ lè kéré àmọ́rọ̀ tó sọ lè wúwo ọ̀rọ̀ yẹn kéré ẹni tó sọ̀rọ̀ bá kéré ẹni ọ̀rọ̀ tó sọ ò kéré ìdí nìyí tí mo fi wá bínú tán. ìpè mí ti wọlé. hello. ẹ kú déédé àsìkò yìí o. sálà bí alẹ́ wa rẹ o. a dúpẹ́ o. ẹ kú ètò. Ọlọ́run ló lètò ẹ̀. ọmọ àlè ní àwọn Ìlọrin. ẹ má pè wọ́n lọ́mọ àlè ẹ sọ̀rọ̀ nítorí Ọlọ́run. ọmọ àlè ni wọ́n rẹ ẹ rí i pé inú àṣà àwọn náà máa sọ pé kò sọmọ àlè Ìlọrin. mò ń gbọ́ yín. wọ́n sì kúrò lórí ilẹ̀ wa ni wọ́n kúrò lórí ilẹ̀ wa ni dandan ta idán wọ́n kúrò ní iye Ọlọ́run gan tó dá ilẹ̀ Yorùbá ó ti pín ó dá Ìgbò ó pín. bẹ́ẹ̀ni ẹlòmíì tún ti wà lójú òpè dá máa ṣe kánkànkán ẹ ti wọlé o. hello. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. hello bàbá ẹ kú iṣẹ́ orúkọ mi ní Ayọ̀ mọ́ láti Holland.
ẹ bá wa dá sétò. ẹ jọ̀ọ́ mi ò fẹ́ kí ẹ dá ọmọ ẹran ẹ má dá ọmọ yẹn lóhùn ẹranko ni. ọmọ gangan tí ẹ̀kọ́ àtọ́dún tọ́lọ la ti ń fà á sẹ́mẹ̀ pọ́rọ̀ tọ́lọgbọ́n bá sọ ẹnu wèrè wọ́n ti ń gbọ́ ní tọ̀rọ̀ ti èyàn ṣùgbọ́n gbogbo wọn káti ẹ̀ kíkiri tí ń rùn ọ́ tán lẹ̀ ẹni tá a fẹ́ fi ṣe so ohun tó ṣe pé ojú tó lè mi bí ṣe ń tẹ̀lé mi tó kò gbọ́dọ̀ sọ pé wọ́n pa ìtàn gbọ́rọ̀ ọpọlọ rẹ̀ gbégbéré ọlọ́kọ̀ mọ̀ ń gbọ́ yín. bẹ́ẹ̀ ni ọlọ́run á fún yín ṣe lágbára ọlọ́run. àṣẹ o. èmi má bí lọ́kọ̀ mi tẹ lẹ́yìn ètò lágbára ọlọ́run á pè yín àá sọ̀rọ̀. oyè mi. èmi gan mo fẹ́ mọ̀ tọ́jú ojú tó lé ọmọ yín gan lọ́sìn orí kò títọ́ yín ti dín ní ọmọ. wọ́n bá ọ̀yàn jà fún tán ní gidi gan sí. ìta fi gbé tán yóò bá kàlẹ́ lù. ìtàn yín ni mo wò pé tọ́lá àwọn èèyàn pé mi ò lè bá dìbò fún Ìgbò láyé mi ní ilé dìbò fún Ìgbò láyé mi ní ilé dìbò mi fún Ìgbò láyé. ẹ ṣe gan ọ̀tá ẹ̀rọ tó bọ̀ sáwà. ẹ ṣe pọ̀. mo rí ẹ dúró bẹ́ẹ̀ admin tèmi nù Akíntúndé Balógun ọmọ Orówùsì ní ilẹ̀ Ìbàdàn òṣè o ò dúpẹ́ o àwọn ilé ti ṣe àtìlẹ́yìn fún mi lọ́jọ́ gbọ̀nràn mo ti rí ọbẹ̀ akilẹ̀ láti orílẹ̀-èdè Egypt àwọn ti Cairo àwọn náà fẹ́ gbórí wọlé. ẹ bá bá lè pè mí kó o pè mí padà ọ̀dà àkọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni o èyí ti Cairo. àníṣe mo dé lódì mọ́lẹ̀ o mo dé lódì mọ́lẹ̀ o Laji Abbas mo dé lódì mọ́lẹ̀ o mo dé lódì mọ́lẹ̀ o ayé ti gbọ́ tàn mí yàtọ̀ mo dé lódì mọ́lẹ̀ o kí n tó dé mo bá ìtàn Yorùbá tí ń sàárẹ̀ tí ń pọ̀kàkà tí ń kú lọ kí ló mọ ìtàn òun ọ̀rẹ́ ni tọ́jú òun ni ìtàn kí ló ṣe ọ́ òun ọ̀rẹ́ ni ṣùgbọ́n òun ni ìtàn kí ló ṣe ọ́ ayé kọ̀ mí ni mo bá dé mo gbé tàn mo tọ́jú ìtàn mo bá gbé tàn mí èmi gangan nìtàn. Akilẹ̀ láti orílẹ̀-èdè Egypt tó bá lè pè dàrẹ́tì kó o pè bóyá wọn ò fẹ́ kí wọ́n sọ̀bọ̀ jáde lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni níṣe ní padà. èèyàn ní sọ pé bòun ti ràn mí ti jẹ́ kí n wá dákẹ́ o kì í sọ fún wípé mo máa là àníkàtà gbọ́ gbogbo Kaduna bóò ló ṣe jẹ́ gbogbo Borno bóò ló ṣe jẹ́ Burkina Faso tó Congo ìtúsọ ti Togo Congo ibi tá a lọ ládé ìlú ńlá márùn-ún nígbà tá a pín Áfíríkà sí márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ilẹ̀ Yorùbá ó tù apàlẹ̀ pẹ̀lú Libya ẹ̀tún nírọ̀ ni dé fún. èmi á sọ̀rọ̀ ìní mẹ́rin rẹ̀ wá ọmọ àlè ọ̀rọ̀ ní jáde lẹ́nu mi ọmọ ọkọ ọ̀rọ̀ ni màá sọ bàbá mi Ṣéhù Ṣẹ̀yẹ láti United Kingdom kò tún gbọ́kàn lẹ́nu bàbá mi lónìí bàbá mi ní mẹ́ta lọ̀rọ̀ tó hàn méjì pamọ́ ọdẹ ẹ̀jẹ̀ ń já sí bàbá mi ní nínú mẹ́ta àkọ́kọ́ wọ́n lọ́mọ ọkọ ọ̀rọ̀ akọ ọ̀rọ̀ wọ́n lákọ ọ̀rọ̀ wọ́n lábo ọ̀rọ̀ wọ́n sì lọ́rọ̀ gbogbogbò wọ́n ní tẹ́ tí ọ̀bá yẹ kọ́ gbá akọ ọ̀rọ̀ bá gbọ́ yóò kú abo ọ̀rọ̀ ẹni tí ọ̀bá yẹ kọ́ gbọ́ tó bá gbọ́ yóò wèrè wọ́n ní ẹ̀wà rọ̀rọ̀ gbogbogbò ní tàǹbára wá sọ lẹ́nu ẹ̀ ọ ò ní méjì tó pamọ́ bàbá mi ní kí n fi pamọ́ gbé fún. ìtàn ni ọjà o ìbáṣe bí ọlọ́ba ìtàn ni ọjà o. ẹnìkan ti wà lójú òpó ẹ ti wọlé o. Hello, salaam alaikum o. Wa alaikum salam wa rahmatullahi wa barakat. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Orúkọ mi ni Alhaji Taofik Akilẹ̀.
bá wa dá sétò. ok ẹ kú atótónu látàárọ̀ a máa jó yín ṣe lágbára Ọlọ́run àṣẹ o a máa jó yín ṣe àṣẹ o. yín tí kò fẹ́ yá àwọn èèyàn nípa ọ̀rọ̀ Ìlọrin níbẹ̀ mi ṣe wò ó ọmọ Ìlọrin lèmi náà tí mò ń sọ̀rọ̀ òun ni wípé àwọn èèyàn máa ń ṣe àṣìṣe kéékèèké kan ọ̀tọ̀ ní ìtàn ọ̀tọ̀ lẹ́sìn ṣùgbọ́n àwọn èèyàn ti ń da kinní yẹn pọ̀ bóyá ká sọ pé ẹ̀ tí wọ́n ní sí àwọn àfáà wọn òótọ́ dẹ̀rẹ́ ló fojú hàn pọ̀yànpọ̀yàn yìí ibo la wá bẹ́ẹ̀ tì sí àríbi tí o tọ́ yẹn sí èmi tí mò ń sọ̀rọ̀ yìí ń sìn yìí àbàjàre lẹ́kẹ̀ẹ́ bàbá mi pọ̀yànpọ̀yàn yìí àbàjàre pọ̀yànpọ̀yàn yìí ìran Ọ̀yọ́ ni ìran bàbá mi Ògún dẹ̀ là ń bọ ní ìran wa síwájú kí ẹ̀sìn tó dé béèyàn sọ pé òun lọ sí òkè màlẹ́sìn nílọrin ọ̀kadà máa sọnù ni tóra ti yí orúkọ padà sí òkè màlẹ́ báyìí ṣùgbọ́n tẹ bá lè lọ agboolé Ògún kò ní ṣì rárá nílọrin kò ní ṣì rárá so àwa náà máa ń kì í pé ìdógògún ni mí ọmọ àfìbọn ṣọ̀pá ọmọ yahoo ọmọ yahoo ológun ìdógògún ni mí ọmọ àfìbọn ṣọ̀pá ọmọ yahoo ológun ìrènímògún ará ìlágbẹ̀dẹ ṣòtìyé orúkọ oríkì ilé wa nìyẹn nílọrin. ẹ̀yin lọ máa dọ́kọ lójú àgbàrá. ṣòtìyé bẹ́ẹ̀ ni ẹ ṣe so àwa nìyẹn nígbà tẹ́sí dẹ̀ ti dé àti dúpẹ́ fọlọ́run kí Ọlọ́run kó jẹ́ kí ẹ̀mí ọba ogun bàbá wa ọlọ́lá ọba ìlú Ìlọrin ṣéwù wàláwò yá sí ká nínú nọ́ọ̀sì so ẹ kú ètò náà o ẹ kú ètò náà sá o a máa dúdú ìṣẹ́ ṣẹ́wọ̀n sá. ojúlówó àwọn ọmọ Ìlọrin nìyí mùsùlùmí sì ni aláàjì ni síbẹ̀ náà kò gbàgbé orúkọ rẹ̀ akilẹ̀ ni kò gbàgbé oríkìran rẹ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀sọ́ pé wọn ò gbà fẹ́ nìkan àmọ́ ẹ má pa àlọ́ fún wa lakọ̀ tó bí mo ṣe ń sọ o ojúṣe gbogbo wa ni ládéládé lóyè lóyè ó ti ẹ̀bù wá kù ìjọba ti ń pariwo nípa stúdíò ìtàn Yorùbá kí la jọba fún ṣèbí torí àṣà torí ìtàn náà ni ẹ̀yin lọ́ba lọ́ba ẹ bá wa dá sí i ẹ̀yin bàbá wa ẹ bá wa dá sí i ẹ̀yin gbajúmọ̀ nílùú ẹ bá wa dá sí i ẹ̀yin tẹ́ ẹ láwọn èèyàn ẹ bá wa dá sí i gbogbo tá à ń pariwo yìí owó tí ò tó kí ni tẹ́nì kó fi sí lásán owó ọjọ́ mélòó tí ò tó tẹ́ fi ń sun hòtẹ́ẹ̀lì oṣù kan ẹ bá wa dá sí i ìtàn Yorùbá ò gbọdọ̀ kú torí wípé tá a bá mú un ní kékeré ńgbà náà ni bó lọ́jọ́ òní ó sì lè wáyé ẹ ti gbàgbé tọdún tó lọ asọ̀tàn àfìtàn balẹ̀ àmú ogbè ẹ̀rí wá mo tọ́ mi ń jà nígbà náà mo jóyè wọn mo ṣiṣẹ́ gẹ́gẹ́ bí Ààrẹ Òpìtàn tó lùwádìí wípé lásìkò tí mo ẹsẹ̀ joyè tán yìí lẹ́nìkan wá ń pa àlọ́ làwọn á nílé jáde kámẹ́rì wá pé kì í máa ń ṣeré ilé mo bá mọ̀ o. tẹ́ ẹ bá fẹ́ pè mí ẹ lè kàn sí mi lórí WhatsApp èyí náà darapọ̀ máwọn tó ń ṣe àtìlẹyìn fún wa ẹ kì í ṣe dandan kó jẹ́ owó ó lè jẹ́ irinṣẹ́ ó lè jẹ́ irinṣẹ́ ẹ má sì fẹ́ polówó ọjà yín ẹ lè gbé wá sórí ètò yìí ètò wa ìtàn Yorùbá ẹ kàn sí mi lórí +234 8023 68 74 32. mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin orúkọ tèmi ò fìgbà kan yí padà o ààrẹ Laji Abbas lórúkọ mi Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́ ọdún ẹ̀ ní tìbútòrò ilẹ̀ Yorùbá tó fi dé búrásì àti kúpà títí ìgbà tá a tún pàdé èmi a máa wí pé ejò kò ní rọrùn wèrèpè láyé kó dúró ire o. Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyé asọ̀tàn lóye iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí.
jẹ́ ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba ló rán ẹ ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìbò pátá ìgbòrúnà asọ̀tàn lóye ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀kọ́ òmùwẹ̀ ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀kọ́ òmùwẹ̀ ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Laji Abbas.